Keep listening to Gold Radio, the #1 online podcast. Salamu alaikum gbogbo mùsùlùmá Jummah Mubarak ló ṣe yín pẹ̀lẹ́ o. Jummah Mubarak ní ètò tí ó mọ dé sí gbọ́ yín ní gbogbo ọjọ́ Jímọ̀ Yawmal Jumu'ah lórí àwọn ọ̀kànnì Gold Radio podcast lórí YouTube, Gold podcast lórí Spreaker studio, Adéjọlá ọmọ Adékọlá lórí Facebook, Spotify. Alamẹ́ta lè tò ìpín sí o. Bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ Qira'atul Qur'an níbi tí a ti máa ka Al-Qur'an sí etí gbọ́ wa. Abala wá sí ló sì kejì níbi tí àwọn àfáwò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Abala ẹlẹ́ẹ̀kẹta níbi tí a ti máa kọ́ nípa ẹ̀sìn sán-sán pẹ̀lú àwọn tírà àti àwọn àdíìsì síbẹ̀ náà láti wá láǹfààní àti máa fi ìbéèrè náà sọwọ́ sí wa. Wá rí i pé ètò yìí ó dára púpọ̀ kò sí máa gbọ́. Darapọ̀ mọ́ olótú ètò yìí Ridwanulahi ibn Abdul gafar ní gbogbo ọjọ́ Jímọ̀. Láti ṣe onígbọ̀wọ́ àbí fún ìpolówó ọjà ẹ pè sórí aago yìí 09067090901. Jummah Mubarak ló ní pé síláṣẹ a ò ní sẹ̀sí o. Ètò tí ó mú wá sí ti gbọ̀yìn lọ́wọ́ báyìí lórí Gold podcast onáà ní Jummah Mubarak ẹ jẹ́ á gbọ́. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi al-wahid al-ahad al-fardu as-samadu alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad rafa'a as-samaa bila amadin wa sata'a al-arda sata'an aridan 'ala al-ma'i wa khalaqa al-makhluq. Assalamu alaikum. Yansa ahada. Mo kí gbogbo àwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam. Mo kí gbogbo àwọn ọkùnrin, mo kí lóbìnrin o. Nínú ẹ̀sìn Islam, ẹ̀sìn ọlá. Mo kí yín ní kíkí ọlá, kí ní kíkí ọlá. Ní kí tá mọ̀ kíra wa níjọ́ ọ̀gbẹ́ni àlìkìyà ó máa pé salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Mo pẹ́ yìí náà wọ́n dá mi lóhùn pé wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. A kú àsepọ̀ ọdún Eid Mubarak, ọdún àwẹ̀ tá a ṣe kọjá yìí. Ìyẹn níjọ́ Jímọ̀ eléyìí tó jẹ́ wípé Ọlọ́run kádàrá kájọ ṣe. Nítorí ìwúlò kan ni mi ò rórí ro nípa àṣẹ̀dá ohun tó dá ní mú ṣe ròrí lè tafakaru fi khalqillah ọ̀la tafakaru fi. Eléyìí tá a ṣe kọjá yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, alhamdulillahi rabbil alamin. Ọba wo náà la dúpẹ́ fún, ọba tó jẹ́ pé òun ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tó lágbára lórí gbogbo tó dá, náà ló lágbára lórí gbogbo tó dá pátápátá, àtọmọ èèyàn ni àti àlùjànnú àtàwọn ẹranko ni àti tó gbénú búdò ni. Ọlọ́run tó jẹ́ pé òun lolùkápá ayé àti ọ̀run. Ọlọ́run náà la wá dúpẹ́ fún tòní. Ọba tó jẹ́ pé òun ló ń gbàgbára lọ́wọ́ àwọn alágbára tí wọ́n rò pé àwọn lágbára tán fi agbára kékeré tọ́lọ́run yọ̀ọ̀da fún wọn tán fi ń yàn àwọn tí ò lágbára jẹ nínú ayé yìí. Iṣẹ́ Ọlọ́run mi pọ̀ rẹpẹtẹ, ara Ọlọ́run mi pọ̀. Ọba tó yẹ pé òun ló ń sọ ọ̀lẹ di alágbára, ẹni tí ò lágbára ọba tó pé òun náà ló ń sọ di alágbára, ọba afọbajẹ. Màláìka kì í jẹ èèwọ̀ ni. Ọba tó pa wá mọ́ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ Ramadan. Màláìka kì í sùn. Ìyún Ramadan ti Hijra 1444 eléyìí tá a ṣe kọjá yìí tó tún mú wa tá a fi rí òpin ẹ̀. Ọlọ́run àwa dúpẹ́ alhamdulilayi. Àwọn màláìka kan bẹ̀rẹ̀ ní ìjọ. Alhamdulilayi wa shukran. Àkàmọ́yé àwọn èèyàn tó jẹ́ wípé bá a ṣe jọ ń wo Ramadan lọ́ọ̀kan yìí, ìyún onígbà náà lóṣù tó kọjá tá à ń wo Ramadan yìí lọ́ọ̀kan ni wọ́n dágbére fáyé yìí o. Wọ́n bá wa gbàwẹ̀ tó jẹ́ pé àjọ plan náà ni pé báwo la ṣe ṣàwẹ̀, báwo la ṣe gbàwẹ̀, bó láti rìn tá a fi dé sààrì. Tọ́lọ́hun ò sì jẹ́ kí ọjọ́ Ramadan, ìjọ àkọ́kọ́ Ramadan bá wọn láyé o. Àmọ́ iye àwọn yẹn tó jẹ́ pé àjọ gbàwẹ̀ dàárín ni àárín náà gbà, ẹlòmíì gba 15, ẹlòmíì 11 péré ló gbà tó fi jáde kúrò láyé. Allah, Ọlọ́run ọba ló ń dágbára wò, Ọlọ́run ọba ló ń ṣe agbára rẹ̀ bó ṣe wù ú, agbára Ọlọ́run ọba ni. Allahu akbar.
àmọ́ ya àwọn èèyàn tó jẹ́ wípé àjọ gbàwẹ̀ dé parí ni ṣé 30 ni ó jẹ́ ni ṣé 29 ni tó yẹ pé àjọ ń sọ náà ni àmọ́ ọdún tá a sì kọjá yìí kò bá wọn láyé o mímọ̀ ṣe wa mọ̀ kọ́ kì í sì ṣe gbà fi ń yọ̀ wọ́n o ọlọ́run ló ń ṣagbára rẹ̀ bẹ́ẹ̀ bó ṣe gbọ́ ọlọ́run ló ń sọ láàyè àwọn wá dúpẹ́ o tó kà wá yẹ tó tún fi àánú rẹ̀ sí tó fi tójú àánú rẹ̀ tó bomi ojú àánú sí wa tó fi ojú àánú rẹ̀ tó fi gbà wá ọlọ́run àwa dúpẹ́ o àánú tó ọ nílé wa lórí. èyí tó bá kéré ju tó ṣọkù 100 ní olóko tó kù wọn kì í sábà wà ń pọ̀. eléyìí tó tún mú wa rí oṣù tuntun. Shawwal èèyàn nínú oṣù ojú ọ̀run Shawwal náà pé ó pé 9 àbí 10 lónìí. Jummah Mubarak lètò yìí tẹ́ ń gbọ́ lórí Gold Radio Podcast ìyẹn lórí YouTube pẹ̀lú olólùfẹ́ yín ridwanulahi ibn Abdul gafar èyí tẹ́ mọ̀ lè ṣe kẹ́ mọ́ gbọ́ níjọ́ mẹ́jọ níjọ́ Friday ìyẹn lóòjọ́ Jímọ̀. Inna alhamdulillahi nahmudu wa nasta'in wa nastaghfiru wa na'udhu billahi min sururi anfusina wa min sayyiati a'malina man yahdihil fala hadiya lahu faman yudlil fala hadiya lahu. من يهده فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ẹ ti mọ̀ wá mọ̀ sí wa lórí ètò yìí pé gbogbo ọjọ́ Friday abala mẹ́ta náà ló mọ́ ń wà lórí ètò yìí. abala alákọ̀ọ́kọ́ náà ní ikro alukur'an níbi tá a ti máa ka alukur'an tá a ti máa gbọ́ kíkà alukur'an sí etí gbọ́. abala ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ náà la pè lábala wáàsí níbi táwọn àfáàwò ti máa sí wáàsí fún wa. abala ẹlẹ́ẹ̀kẹta náà ní nípa ìsìn níbi tá a ti máa kọ́ nípa ìsìn pẹ̀lú àwọn tírà àwọn kìtáàbù lóríṣiríṣi. àwọn àfáàwò sí nílé fún tòní o wọn sí nílé o àmọ́ ọlọ́run ó bá wa ṣètò fún tòní. ẹ jẹ́ ká ti pápá àpákákọ́ lọ gbọ́ àlùkùránì nígbà bá wa padà dé àmọ́ tẹ̀síwájú ní ètò bísímìlá. bismillahir rahmanir rahim. إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. Al-Qur'ani náà láti tẹ́tí gbọ̀n Sadaqallahu mawlana al-azim. Ọlọ́run kó mọ́ sàláì fún wa ńlá rẹ̀ kó mọ́ dùn wá ńlá rẹ̀ o. ẹ dákun tá wá mú wá fún abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò fún tòní gẹ́gẹ́ bí mo ti sọ síwájú páwọn àfáàwò sí ńlẹ̀ o àmọ́ tá mọ̀ fi bára wa sọ̀rọ̀ fún tòní òun náà ni pé àwẹ̀ ló tán o
iṣẹ́ dáadáa ò tán àwẹ̀ ló tán oṣù Ramadan ló lọ iṣẹ́ dáadáa wa ẹ má jẹ́ kó lọ o gbogbo ìwà pálapàla ìwà rédèrèdè tó kún ọwọ́ tá a ti fi kalẹ̀ nínú àsìkò Ramadan yìí ẹ má tún jẹ́ ká gbé wọ̀ padà ẹ dákun torí t'Ọlọ́run torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bá a ti filẹ̀ ń fóṣù kan tí ó sì sí nǹkan kan tó ṣe wá gbogbo àwọn ọlọ́tí gbogbo àwọn onísìgá gbogbo àwọn onísìná pátápátá ẹ má jẹ́ ń kára mímọ́ yín gbogbo ẹ̀yin onísìná gbogbo ẹ̀yin ọlọ́tí gbogbo ẹ̀yin onísìgá gbogbo ẹ̀yin tó jẹ́ pé ìgbà kó bàjẹ́ lẹ́ máa ń wù káàkiri lélẹ̀ tó sì jẹ́ pé ẹ láǹfààní àti filẹ̀ fún dídí oṣù kan gbáko tẹ́ ẹ̀ sì débẹ̀ ẹ̀ kú o àìsàn òṣèyìn ògbẹ́lẹ́gbẹ́ ṣe filẹ̀ ń ẹ̀yin kò rí pé ẹ lálàáfíà àlàáfíà wọnú àgọ́ ara yín ẹ̀yin gan free ẹ lómìnira ẹ dákun àwẹ̀ ló wá ti wá lọ yìí oṣù Ramadan yìí ló ti lọ yìí ìwà burúkú náà ẹ mọ̀ tún wá gbé wọ̀ padà o ẹ mọ̀ dàbí aláàjì tó lọ Mọ́kà tó wá dé láti Mọ́kà tó jẹ́ pé ó tún gbégbá àsìná gbégbá ọtí gbogbo iṣẹ́ dáadáa tá a ti gbà nínú àwẹ̀ Ramadan yìí Ọlọ́run ò ní dùn wá ládàá rẹ̀ o ẹ má tún jẹ́ ká fọwọ́ ara wa ká fi wá bàá jẹ́ ilé tó ní kálukú ti kọ́ ẹ má tún jẹ́ fọwọ́ ara wa ká fi bí wò o torí Ọlọ́run torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ètò tòní ntí o mọ̀ dálé lórí náà là ń bára wa sọ yìí Jummah Mubarak lẹ́ ń gbọ́ lórí Gold Podcast pẹ̀lú olólùfẹ́ yín ridwanulahi ibn Abdul gafar ẹ má jà á gbàgbé o gbogbo ṣẹ́ dáadáa iṣẹ́ olóore tá a ti ṣe àmọ́ bóyá Ọlọ́run gbà lọ́wọ́ wa bí Ọlọ́run ò gbà gbàdúrà tá a máa gbà náà ni pé k'Ọlọ́run dákun kó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa o torí pé àmọ́ tọ́lọ́run ọba lè ṣe agbára Ọlọ́run ọba ó pọ̀ jàǹtìrẹrẹ kò sí tọ́lọ́run ò lè ṣe fún ìṣẹ́jú kan fún ìṣẹ́jú àáyá kan kò sí tọ́lọ́run ò lè ṣe o àwọn ọmọ ènìyàn náà là lágbára rú ẹ̀ fúndi eléyìí gbogbo ṣẹ́ dáadáa gbogbo ṣẹ́ olóore tá a ti láǹfààní àti ṣe nígbà Ramadan ẹ má jẹ́ ká fi wà rádaràda ìgbàṣẹ́jú kankan má fi bà á jẹ́ o ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ má sì já gbàgbé o pé lẹ́yìn Ramadan yìí àwọn sí olóore mìíràn tún wà tó a lè máa ṣe ẹ já máa gbọ́ wá sí ọ̀rọ̀ Ọlọ́run ilé tẹ̀ ń láǹfààní àti máa gbọ́ lórí Gold Podcast àti gbogbo àwọn ìkànnì tó kù tẹ̀ máa ń láǹfààní àti máa gbọ́ lórí àwọn terrestrial radio míì náà ẹ já máa gbọ́ ká máa lọ wá sí ká máa ka Al-Qur'anil Karim ẹlòmíín gbà tó jẹ́ pé bó Ramadan ṣe parí ó tún dọdún tí ń bọ̀ kó tó tún sí Al-Qur'anil Karim rẹ̀ ẹ má jà máa ṣe báyìí o ẹ já máa ka Al-Qur'ani wa ṣíta sawal tèmi di mẹ́rin lónìí àwọn ẹlòmíì ti gba tiwọn tán lórí àná o ẹ dákun torí Ọlọ́run ìwọ tó bá ti gba ti tiẹ̀ ìwọ náà gbìyànjú ẹ̀ torí ládá náà ni o Ọlọ́run ò ní dùn wọn ládá gbogbo ẹ̀ gbogbo bá a bá ti ń ṣe é Ọlọ́run ọba ó máa kọ ládá náà lẹ̀ fún wa ilé ìtàsí láǹfààní àti jẹ̀gbádùn ẹ̀ níjọ́ àlìkìyámà ṣíta sàwálì yìí gbà bó bá ṣe rọ̀ ọ́ lọ́rùn sí ni kì í ṣe dandan ni kó jẹ́ tẹ̀lé Ọlọ́run ọba yóò fún wa ládàá ẹ̀ tó bá gba ṣíta sàwálì mọ́ Ramadan òun náà ni pé yóò ní ládàá ẹ̀ tó gbàwẹ̀ fún dídí ọdún kan séèyàn lè gbàwẹ̀ fún dídí ọdún kan bí àmọ́ Ọlọ́run yóò sànyàn lẹ́sàn-án tó bá gba ṣíta sàwálì kò sákòókò mọ́ 15 minutes ti pé torí èdè eléyìí ó dijọ́ mẹ́jọ ká tó láǹfààní àtúntì máa pàdé lórí Jummah Mubarak subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ó tún dijọ́ mẹ́jọ lórí ètò yìí ó dàbọ̀ ridwanulahi ibn Abdul gafar ló ń dágbére fún yín lórí ètò Jummah Mubarak lágbára Ọlọ́run ẹ̀ tún máa pàdé àwọn àfáwà Muhammadu Fatu al-Farisi tàbí ká gbé lómi wá lórí ètò níjọ́ mẹ́jọ. Ma'as salam wa ila liqa.